Wahia bedene. Etwedo ya. Edoni ro wake edoni risi. Edini wan pia ni wan ku. Ihori igbama. Wahia bedene. Pongosa ro bani wa wahia fe. Pongosa ro bani ma hia fe. Yayi wahia we ma wo wa. Yayi wahia we ma wo de. Ewo ka wo ni da do riri aye. Yayi we fu magbe. Awe pongosa lo bwa. Ma we go ye dene. Ado toredo. Ibota redo aye na o. Ege ibota redo. Na opota gbunu. Opota gbunu. Oribe so egbe. Ami e bamba na o mu egbe. Won ya han te ewie so. Wagia nehun na suan. Na nya ba sadobwa ma. Wese ye de no gbe na. Ye ya ma ovenyu o la. Ye mose. Wese o sadobwa ma. Dada bo ni wa ya fe ye. Dada bo ni bi do ya fe ye. Ge ya be mania. De amero gera no aro yugbo man na be mi ko aya nwa. Do venyu gera no nyu yugbo man na mi ko aya nwa. De o la ege mu ma wa gboto. Gera no la no ya lo ma ofo no regbe. Wese yivan rohia, wese yivan rowa. Wese ya vera wa ki ba bi ye man ni be duaki ke ni gbogbogbogbo la wo sarban raba yo fure niya ya fiagbe niya ewina ke wina ni bia do riri oboyi gera afiagbe ne do andoge gera atum ne do andoge la wo awo ko de la wo egi ko fun ebo ma o la egere do gbe ma mi mato egere do ku wan fa ebo numbu ni ma what ke do ni ma manaro la ho ge fu ma gbo saloba na tawa even ma o de na gimaga anyi maga ye duru na doga ye manaze na doga ye managme na me doga ye manata na me bu maga ye ma o go do anoge nuri ma yi ni kin ka inu ga de egi ma kan fo a egi ma bizugbe rio body ma ya fe o eni wa ke bi eka di Jesus Christ no nya wa isa wa ya bo kyan o wa mo gbe wa ya wo pota wa bo kyan o wa ni ere wa ti ani ka de ma ere we ni ade gege ere ugiare suan ere ibota ore do aye na o pota gbunu na de na wa yere we amon egbona o ekene anagwa loko na ari ikanagwa lodo na ra ebe ya fi egwa le san le rikian ari e ani edo Global Love Garden ekene na gwa imi orome na ki o wa bo ki o edo ya o o pota gbunu na o pota re na Ratemena dawano temena atana marat were so oye bita we tawano tai de ya ma de ya ame no de ya no bi opo no o tawerio o gbon yo to egege o pari ukeke o na ya gbon na yo to o no temena na atana ere na abuna ita na ha pana we igbon yo to Omanu ego tai. Omanu ego putani. Gegere de maro eneka kano enne mangata na. Wa mwegbe urede ta o. Urede tai. Oko. Aga o. Ode o. Sere du keke o nu yagbon o. Atemena wasa tintia ya bagban ye ba atae yedo o we are badan hi o wa o mi ani badan hi o ma o re o we are o mi ani badan hi Owoma, Owoma, atai. Owoma, Owoma, Ukome,
Otimo, but I'm more gure. A gago, I ain't tired with me, Tony Dagay. Oh, Wama, a do, Manzana. Oko, I ain't tired now. I feel a popo ya, a gago. A mammy not I, if I vai, Maria, back and Buddha. Gbọ́n láti àánú mọ́ mẹ́gẹ́ nígbà ẹ̀ dùn wọ́n ẹ̀. Àwọn máa bẹ wọn ẹ̀ gbọ́n ìyà ló ń gbọ́n. Owó mà, àríta ẹ̀. Yẹ do. Wà mí àmì tẹ̀ do. Wà mí àmì rẹ̀ do. Jẹ́rìí òsàmọ́rẹ́ òsàtì. Ugbe are me man first say ugbe Omagba brother George Omagba Osamore osati ogbe we go gbon ogbe say o wa gbeso wa Tina, abokin o woman, ata sagi abokin. O sa tin ogbe na o. O don pa gba na going. Gone. Ọgbẹ́ òsàtí gbẹ̀ gọ́yọ́ ọ̀nà táì ọ̀rẹ́ ìdù ọ̀tá ọ̀yẹ́ àwọn pàdọ̀ nàtẹ̀ ìdù ọ̀wọ́ wọ́n wúwárí ugbó wúyátàwẹ̀ ìdù ọ̀tá woman. Ya díẹ̀ náà wẹ̀dà òdẹ́gẹ̀ ọmọkùn wẹ̀dà òdẹ́gẹ̀ ọmọkùn dẹ́gẹ̀ woman ìdú ọ̀tá wà pọ̀ bọ́ọ̀nù sàátí sàmọ́rọ̀ sàátí àpọ̀ bọ́ọ̀nù ẹ̀kọ́ wà fi lè pọ́pọ́ yọ Wafile popo yo wa mwigo yo na yana mano wa isigo lu satinia o moro sati ugbe idu ota idu okay wa mo gbe o be de agege rere gbon wa rere agbon ifan eva kare yo wa rere agbon ifan eva kare yo ona ta Gayo, wagwati ya. Wagwati ya. Atoduna, owe, gayedo, ususen. Otere, mungbo. Come. Owe, gayedo, ususen. Otere, Memungbo. Are you turning? Are you turning? I get if I like, I know. Where ye edo ususen. Otere yamungbo. Yamungbo, about the tag going away. Yamungbo. Where ye edo ususen. Otere yamungbo. Araiku. How, anybody, wega yedo susan, otere yamungbo. Woman, woman, itana, woman, only better no, itana. Wega yedo ususen otere yemungbo atai
Amami no yimi o. Iye boga abe uki agbotimo bo uki agbe. Ni otomo boga heu ha otomo ai were bai. Idomundia mare. Oh, ai were bai. Divine embrace. Oh, ai were bai ko. Yani ka bo mare. Oh, omare ga Orafwa. George Muku Wabaka, we are where I yet do Ususa, Otore, Mumbo, Aritai. One so, I'm not time and over, I tie or come. Who said it? I tie Nakata ba idu otoni. Odona, Aritona. Ayo, we are Gaga. Wawega yedo ususa otere mungbo ho biado mi ami edo fo anyime going going amami no oyama yeye ata usatin we irepe o man gba fu o man gba uya o irepe owo wera yedo susen otere yen mugbo ata usatin te yawo o man gbe ayire bai ori aki o man yin going, going, brother, okay, me those dofo. Okay, me rena those dofo. Atavena, atai, where ga yedo ususa. Otere mumbo, atai. Arifon apa bae o. Brother, atavena. Ho! Amami no ona Ivana. What's brother? What's Atamena? Oh, going? Amami no going? Going, gone. Oh, Amami no go on, not tired. Go no toy. Elalahe. Owene. Owega yedo ususe. Otere yen mungbo. Elalahe ata o. Elalahe iuno owale bugbo e nata. Oware son. Owe ma gbogbo ogbugo ni owe okan na yedo oyore okan na yedo susa owa ma yin jere yin mugbo oyo ni ka owe ari edo we na ya aye na oda wodo yin je kedore yin na ilalahe yin mugbo e wa le gba ya we wa se ba we yin mugbo we na fu san hu ye o ilalahe wa gba ya Apobo yiba o kwa awese o obe gibe no wa mogbe a obe de o agege o wa re agbon o akama me amami no ami ona ma ona ge o ide ni Yakobo o wa do ege Yakobo ka bo na aga o oda donado oga do ga wi no o oga do ga wi do walare na zedo walare na gmedo oga do ga wi o isa
Oga doga wio isa. Ho. Udaga ya. Tie. Ehe ya ana emeoma. Ehe ya ana emeoma. Atai. Gwari yo bonwe. Ana le rugbera eri nyabo. Ayoni riyo bonwe o. Numekina on. Making on nota. Ehe ya ana emeoma. Ehe ya na emeoma. Oko? On nota ni gana le erugbera eri nyabo. Owa ehe ya na emeoma. O le rugbera eri nyabo. Eyunu ekanya. Owa lagbera. Ondabo, owe ya anahe mama. Agita. Ho! Ado! Agita. Wa yabo. He sa ati yabo. Omogun yabo. Okay bien. Gwen atemena. Ya na he mama. Na le rugbera eri nyawo. Egege popo afile popo yo ama mi do yin o aya ka megwa o ibi edo ma iye do re ho o pota no o pota gbunu e na hin ya ana he mo ma e ga na le rugbera e ri yanbo Edabi marere yana egege gae usati usati we isago ya anahe enwoma eya na le erugbera eri nyawo abo yes gege gbon wese we do we obi wa wese o na we to me koyo odawe na gbon wa do no tai ya ana enoma ona si ya le erugbera eri nyabo owe ya na enoma ya na enoma o se eru de na eru ha to e ma won o eru o ke na ha nya yi enya awa ha ogbegbe owa abun edo wagage o heri e ka to ya anahe won Ono si na le erugbera eri nyawo eri nya pokwa weru o aseba o wa ko gbera oge ya na he mama okome iho utwame ne okoyo wese utwame se wese he ebedawe owe atakparapa n'oge oyi eyan ta owo atakparapa n'oge oyi apawa atakparapa wo ni owuweri o le rugbera ni nyawo ima pobo ne David Cruz owe atalapa atalapa ayariba okian o going okian o going gone ya na he mama o na le erugbera eri janbo onota erue amen ati erue
ogbera gbere be webo na erue abe erue dia yo punpo be webo kofi moto gbera ya na hin awo fen o fen ta o fen ale ru gbera o di janbo ti jin gbo di janbo atala pari eri eyan wahia erue ota we ya na he mama se kina na ha anya ye eru o wa gbera bo akubo yo ni o kwa amami no ni waya o upono da gbe muere adagbe wa mu na yare upono de ha ma e na opa na ike wa mgbe o opa na ike na adi are do no e ti o na opa na ike o ya di aga wa na o gay ana do na opa na ike o ana gay wagwa tie ya tie na toa dola atai owe na toa dola atai ni wegbon gbenu memege owe na toa dola abatai ni o pe na kwa no edo all time do no time owe na toa dola wewe na toa he awon no kiri kan oni awon na toa owe na dola owe na do gbera yen se ti girule oda we na do gbera ai time na toa dola na toa hey ayire baiko file popo yo wa no ta na toa dola anahin Simon agmo ata we na toa dola going abami wa no wa ma de ya na ye ide hen oyi atewe na na toa dola ata abami ona gbe ko ore na we gbegbe agbon tan o ma do so won bo atewe na na toa dola do no we na toa dola ata saati okay anahin magbe ebi o te yawo egui egui gele irule wanta okeke ni gui toni egui ebi egui mata what yabo going na toa dola ologbo mo gbe ologbo yo fe ogele fe ko kian ologbo won ta no so pon ologbo teren ni egile yen ogele fe ko kian wa we ta ko so pon eyan ta be itan do ere na do bu akana wate wa hiawo ìpín ìpín ta eri wa hiawo ba wa ke hiawo ebi ìpín egile egui ejo gele eni wa fe kokian ìpín yan te na ologbo
ológbò okologbo okologbo going gone ọmọ mi náà ọgẹ onọta anakin ọkwa ẹ ọwụki ọta ọkwa ẹ ọta ẹ akwa ẹ duwa ẹ ẹzẹ nàti ọkwa ẹ akpabedo na muhu dada odagbo odabudu wẹzẹ kíákíákíá uzo sẹzọ kpanàti ọkwa ẹ yọta ẹ ọwẹ náà tuadola ọkwa ẹ wà sèba dọwẹ wúdà sèba umudia wà mudia ugẹ ẹzẹ ni wà tóbo wẹyà wẹgẹ wà miẹwẹ ọwà afẹ kò lẹ kéré ọwà afẹ kò lẹ kiri gbirigbirigbiri ẹ bẹnẹ ẹzẹ sòye ẹzẹ sọ wẹni wà lẹ wà dẹgẹ ọgọkwa ẹ wà agẹ wẹkẹ dẹgẹ ìrọlẹ ọfẹ kò lẹ kéré yọn tẹmẹ ni ọwẹ nọ tọa ọmọ nọ tọa wẹ nọ dòla nọ gbéra. Wabe wa o ene ma o ena o ene na we gbegbe o orun ọpa kan orun ọpa mi bo ana we oge do ka o ran o gwa ma atai idu ọta sa ti mi oni o ma pon o sa ti na mi oni ma po bo ne ba o ai be woni na wo be hi do be na be wu wà wẹ́rẹ́ ayẹ́dọ̀ òṣùṣẹ́ ọ̀tẹ̀rẹ̀ yẹn mú gbó atọ́ni ọ̀dọ́gà ìlàlàhé ọmọ tẹ̀ kẹ́dórí ọ̀nà pẹ̀rẹ̀dọ̀ ọ̀tẹ̀rẹ̀ ugbẹ́ wa kì ìhun nọ̀rọ̀ ọ̀nà ìlàlàhé àwọn náà ẹ̀yẹ́ yà ànáhẹ̀ mọ́mà ẹ̀rọ náà erúgbèrà ẹ̀ẹ́rì nyàbọ̀ atọ́ni ẹ̀rọ náà ọwọ́ ẹ̀hẹ́ ya náà hẹ́ mọ́mà ọ̀lẹ́rùgbìrà ẹ̀rì nyàbọ̀ náà kìkì tàbá náà tó àdóla ayítọ́ni ọ̀nàgà ọkọ̀ ahẹ́ ọ̀gbìn náà tó àdóla yáyí màbẹ́ ìwọ̀ ẹ̀mí náà bún ẹ̀ náà ọ̀rẹ́ dò ọ̀gùn màdíà o màbẹ́ ìbí àtàmù wọn àwẹ̀hẹ́ ìmàgá ẹ̀ ń do yá azẹ́ o ìmàgá ẹ̀ ń do yá agbẹ́ o ìṣẹ́ ọ̀rẹ́ dò wá mayọ́ ìṣẹ́ ọ̀gánirù sọ̀rọ̀gbánu owó dùá wọ́n ṣe ẹ̀rọ wọn àti ẹ̀dọ́ wọ́n rí ẹ̀yìn ma wọ́n wí náà bí ma rẹ̀ dọ́ anágẹ̀lẹ̀ bí ma rẹ̀ dọ́ dé ẹ̀bùn wọ́n bẹ̀ wọ́n náà bí ma ẹ̀rọ wọ́n bẹ̀ ma rẹ̀ láre ma lẹ́dọ̀ rẹ̀ náà ẹ̀jẹ̀ rí àgìnà wa o ìṣẹ́ ma lẹ́dọ̀ rẹ̀ náà ẹ̀jẹ̀ kúlò ìmàbọ̀ o ìṣẹ́ ma lẹ́dọ̀ rẹ̀ náà ẹ̀jẹ̀ dé òdi èkìrì sàmà o ìṣẹ́ ebi náà ma aláwòdà o ọ̀fun egbe igbó ẹ̀fẹ̀ egbe rámẹ̀ utọ́ mẹ̀ ufu mẹ̀ ìyànnàmá iyọ̀bọ̀ ọgọ̀ àyà ẹ̀ dò ìṣẹ́ ẹ̀jẹ̀ àgbọ̀n tó mú mà mẹ́mà bí mà ò sàlóbọ̀ ẹ̀rọ ma yọ̀fúrẹ́ ni mà yọ̀fúrẹ́ arágbọ̀n ya ẹni Jésù Kristi ìṣẹ́ ọba ẹwà ẹnà rẹ dò ọ̀rọ̀ àtọ́ ọ̀rọ̀ ìpẹ̀rẹ̀ kété ẹ̀rí ẹ̀rà mà ọ̀rọ̀ àríra mà ọ̀yọ̀pẹ̀ ẹ̀wọ̀n dógìẹ̀ ọba ìlòbọ̀ ẹ̀fọ́ ọba àtọ́ pẹ̀ ìṣẹ́ wà bẹ́ẹ̀ wà wó wọ̀híà ló ń rí ẹ̀ náà wà wẹ́sọ̀ ọ̀bẹ kì í ẹ̀dẹ́ Monday bá wẹ̀rẹ̀ ẹ̀dẹ́ Monday ẹ̀yìn màdọ́ ìhàn tẹ́ ma ọ̀tànìwá náà ọ̀rí ibùdó náà o zẹ́wọ́ hùn sà ẹ̀dẹ́ Monday ẹ̀rì náà ọ̀gbìn yẹn yàdó o ọ̀zàlágbá náà ọ̀zà nìkéde akọ̀ ọ̀zà nọ́kọ̀ èké yà fẹ́ mà ní yíyó wà á fẹ́ kó o àfi òkúta o àfi kẹ́kẹ́ o ayò wẹ́kẹ́ wà á fẹ́ kó o wà á rí yàrá lẹ́gà wà á gé wọn rí dúdú ẹ̀dùn mọ́ o àwùjọ wa yẹ kó wà á gbà òkúta o
edo ofure ni manyi o ise wa be wa wo o baba do wa yeye do wa kin owe o wa ni re ya fe o sa fian gbo wa ya fe wa ya pion re share no make that gbagwo ta gun ya wa ya pion re subscribe no make that mweve na mi we ogo ma de odieke wa je re do de odieke o ya pion o ma pion o ran yeke ege do yeke ya pion re subscribe do ka pion de gwe kion ama e mi na gwa ma esu kion e bu na gwa lobo ma esu kion la ya pion o la wo ya pion subscribe usagu wa hero bye bye.